pàápàá jùlọ orúkọ tí ń jẹ́ yẹn kì í ṣe orúkọ rẹ̀. Bàbá kan ní ń jẹ́ orúkọ yẹn tó jẹ́ ọ̀rẹ́ àwọn bàbá tiwa. Oko tí wọ́n ń jẹ́ náà kì í ṣe òun ní jẹ́ ọ̀rẹ́ àgbàlagbà ní jẹ́ ọkọ náà tí wọ́n fi yá fún un. Lákùlì ọmọ àlè ni. Allahu Akbar. Kọ̀tọ́ láàfà torí kọ̀ máa kéwù. Ìgbà tó wà nílé kéwù mo kọ́ ní kéwù. àfáàtì níbo ni ẹ kẹjú ọtá sí máa ń pè ẹ̀sìn wá dá lóhùn. Sọ́ọ̀lọ́ ọ̀gbọ́n pàfà Lákùlì ní wà sí sálẹ̀ ń bẹ́ lónìí ni. Mùdírù kọ̀rọ̀ lékelèké ó ti sọ kò bá kùn bí ọ̀rọ̀ sí láti jẹ́ ìta òun ló fẹ́ fún lésì ẹkùn fúnra lésì láti jóni náà ni ilé ìgbọ̀n fẹ́ kán ròyìn fẹ́mi o. orí ìwù gan ìjà tó jẹ́ ń jà gan yín dùn mọ́ wa ẹja ṣíṣe náà ń ṣe dátà mi lókè. jẹ́ ká lọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kó tó di pé a máa ṣe wáàsí tòní lọ lórí ọkọ àtìyàwó tá a torí wọn wá. Ọ̀rọ̀ tí ń já ràìnràìn nípa ọ̀rọ̀ tí wọ́n sọ sí wa a ní láti kọ́kọ́ fèsì sí náà. Wọ́n ní wọ́n sọ yí pé àwọn làwọn kọ́ wa ń kéwú là wọn ò sínú àfáà tó kọ́ wa ń kéwú. Àfáà Isa Járamọ́ àti àwọn àfáà wa Ajágbémọ́gèfèrí àwọn ni senior ti wa tá a bá nílé kéwú tá a máa lè tẹ́tírà bá tá a mú mi mọ̀ lọ́dọ̀ wọn. A sọ pé a kéwú lọ́dọ̀ bàbá wọn àmọ́ àwọn ò sí nínú àwọn tá a tẹ́tírà sí wájú. Bẹ́ẹ̀ bá fẹ́ parọ́ nǹkan mọ́ wa kó mọ irú nǹkan tí ó máa pa mọ́ wa a máa ní sọ̀rọ̀ púpọ̀ lérí èyí òun nítorí ẹ̀kọ́ la fi wá ká máa bá wà sí lọ àǹtàyà. I want problems. Èwo nu yín ní sunkún? A ní sunkún. Kí ló ṣe? Ana kọ́mọ̀lá. A tó te fi nǹkan kan nù ọ. Ìkan ṣe yà yín lónìí. A mọ̀ tájọ ṣe fúnra wa. Ẹ̀dọ́ rẹ̀ kí náà ti sí ọ? ẹ tó ti fẹ́ máa búlì rẹ̀ ẹ ti ń fara ni ọmọ ọlọ́mọ lọ́mọ kékeré àdúgbò ẹ̀kọ́ ta ní búlì rẹ̀ ta ní búlì rẹ̀. Àbí kò sọ tó fi kàn ní ìsìtọ́kí tí bá mọ̀ fún ara mi bọ̀ pọ̀ wàhálà. èmi Wàhábù èmi ò fi nǹkan kan wọn àfáà tó ní Kùránì lèmi èmi ò ní nǹkan bù. Bẹ́ẹ̀ ṣe máa pariwo pé gbójúlé Kùránì ni èyí nìkan rẹ̀ gbójúlé Kùránì ni Kùránì òun náà ló gbé àwọn náà débi tá a dé yìí. èmi yàtọ̀ sírù rẹ̀ ìyẹlẹ́bọ níwọ̀. Ẹ̀rí lẹ́nu rẹ̀ eléyìí ń pè mí láfẹ́ ẹlẹ́bọ. Tó bá pè mí láfẹ́ ẹlẹ́bọ a jẹ́ pé wọ́n náà ń ṣẹbọ òun ni tó lè ló mú ẹsẹ̀ ó lè tọ̀ a jẹ́ pé ẹlẹ́bọ nìwọ náà nìwọ tó fi dẹ́lẹ́bọ mọ̀. sọ̀ọ̀sáwo ni. Wá ọ̀dọ̀ bàbá rẹ láti kéwúké sọ̀dọ̀ rẹ o kò mọ tó sọ lẹ́nu rẹ tó bá wá pè wá láfẹ́ ẹlẹ́bọ ìgbà tá a fi wà lé kéwú lọ́dọ̀ bàbá rẹ ṣe bóun náà ń jọ àṣírí lẹ̀. níwọ̀n kan náà dẹ̀nà dẹ̀ ọmọ àlè ní ọ̀rọ̀ rẹ̀ ò sì lè dùn mí torí ò lásọ lérí ìkọ́ wọn bá lásọ lérí ìkọ́ ni ọ̀ ní máa sọ̀rọ̀ sáwọn bàbá tó bí wa bàbá tó di àlùbáríkà àwọn tó sọ ọ́ di bó ti dà yìí. Ní dákẹ́ fún ọ tí n bá fi lè mọ tó fi sí ọmọ yìí ìgbà wọn ló tó mọ̀ pé àgbà kò sí ọ wò ó kí ló sí ọ. àwọn òbí dára kan mí ọ. Dákun kí ni wọ́n ń kọ́ lẹ́kún. àwọn nínú ní pa mí lẹ́kún. Ìlú wo? ìlú Ìlọrin yìí náà ni. Kí ló ṣe lọrin bàbá ọba Ìlọrin ń bẹ lérí ipò tí bàbá bá sì wà mẹ́ Ìlọrin ò lè bàjẹ́ láéláé. kálukú mọ̀lẹ̀ ṣé mọ̀ yí pé àwọn àáfàá tó máa fi ṣàpọ́nlé Ìlọrin tí àwọn èèyàn àti Ọlọ́run táwọn wọn Ìlọrin lára tí Ìlọrin ní gbẹ́lú àpọ́nlé gbogbo wọn ti kú yìí gbogbo àwọn àfẹ́sùn wọn ti kú yìí. báwọn àfáà àtìyàn bá kú àwa tá a ṣẹ́kù yìí náà àfẹ́sìn làwa náà. kálukú mọ̀lẹ̀ àtàfà mi ṣàfẹ́sìn o àfẹ́sìn nìyí o ẹ̀yin àfẹ́sìn ọ̀rọ̀. àfẹ́sìn ọ̀rọ̀ gbóná kí ló ń túmọ̀ tó sọ pé àfẹ́sìn ọ̀rọ̀ ni. ṣé mọ̀ yí pé gbogbo àwọn àfáà jọ̀hún tí wọ́n fi ń ṣàpọ́nlé Ìlọrin ṣé mọ̀ yí pé ọ̀rọ̀ ẹ̀sùn wọn jẹ́ wọ́n lógún ni ẹ̀yin ti sí yìí sí wọ́n sì bẹ̀rẹ̀ Ọlọ́run mọ̀ wọ́n sí tí ẹ ṣe fẹ́ fèsì ọ̀rọ̀ fẹ́ni tó bu yín òun ló jẹ́ yín lógún lọ́gbẹ́jẹ́ bú mi ló gbèsè ọ̀rọ̀ rẹ̀ gbogbo kẹtẹ sọ wá sí dànù ẹ̀yin àwọn àfáà mi ibi ìyàwó lọ nísìn wá sí tẹ́ ẹ tẹ́ ṣe tí ọkọ àtìyàwó tẹ́ ẹ gbé láti àláfíà wọn à ṣe gbogbo àsìkò wọn níbi wá sí wọn ẹ̀yin gẹ́gẹ́ wọn fi bú ẹ̀yin náà gbogbo ọgbàwẹ̀ gbogbo wá sí ọgbàwẹ̀ tẹ́ ẹ ṣe wá sí ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin àfáà Lákùlì lẹ fi bú ayé wọn yìn yín tó ipá ń bú ọmọ ìyá yín ayé wọn ń ṣe orí fún yín tó ipá ń bú ọmọ ìyá yín nínú Ìsìlámù ní ìlú kan náà àbí ẹ gbàgbé wípé Ànábì sọ wípé mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá kan náà ni wọ́n sọ wípé ẹjọ kéwú lọ́dọ̀ àfáà kan náà
ẹ sì ń ṣe àbùkù ara yín ẹ sì ń fi rédèrèdè yín ẹ fi ń ṣàbùkù àfáàní tó ti kú àti àbùkù Islam àti àbùkù ìlú Ìlọrin. kí n dákẹ́ kí n ṣe sùúrù fún káyé máa pè mí lágọ̀. Anakomola ẹ̀ tí ẹ lè dákẹ́. yóò máa bú mi yóò máa sọ ohun tí ọ̀tọ̀ kí n wá dákẹ́ fún. ẹ yóò lè ṣe sùúrù àwọn lè sọ pé àwọn lè ṣe sùúrù ẹ rántí o sùúrù wà nínú kẹtẹ máa mímọ rí mùsùlùmí òdodo àfọ Ọlọ́run àti agbára nú ayé. Ànábì sọ yìí pé ẹni tó lágbára ni ẹni tó ṣe sùúrù níbi tí a tó bínú. àbẹ́mọ̀ yìí pé tẹ́ máa búra yín tẹ́ máa sọ tán kùbákùbé fúnra yín yìí ó ti sọ ilé tó Ọlọ́run ṣé mọ̀ yìí pé ìkẹtẹ́ ń ṣe ń ṣàbùkù ẹ̀sìn ẹni ìbá ní ṣàbùkù ẹ̀sìn ó di ọ̀tá ẹ̀sìn sì lọ́tọ̀ Ọlọ́run. àfa àti wàá sọ̀tọ̀ Ọlọ́run o. kálí bẹ́yìn wí ti yín ẹ̀yà fáwọn náà sí ṣùgbọ́n ìmìlẹ̀ ń dàgbọ́n mọ̀ ya méjì wú ẹ wo bí ẹran ṣe pọ̀ lọ́dọ̀ bí ìdàlù kìí àmọ́ pẹ̀lú tá a ṣe ń ṣe yìí ẹ méjèèjì ẹ ṣàfà mọ́ o torí pé ẹ tó bá ṣàpọ́nlé ẹ̀sìn òun là ń pè láàfà tọ́bí lè sọ wípé ìyẹn ṣàpọ́nlé ẹ̀sìn abúlọ̀ bá sùn lọ́wọ́ rẹ̀ àti ìbọ̀wọ̀ fún Islam lórí gbogbo nǹkan tí bá ń ṣe pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí tí ìjà yín ti fẹ́ dìran ṣé ń bọ̀wọ̀ fún Islam báyìí. tí ò bá ti dákẹ́ èmi náà ní dákẹ́ fún un àjọ kò ní ibi tíjà yóò bá parí sí kó parí síbẹ̀ ẹjọ́ lọ. ọmọ àlè lélẹ́yìí ọmọ àlè lélẹ́yìí. ẹ má gbọ́ ọ ṣàgbọ́ tọ́mọ bá ń lọ tọ́mọ gbọ́ ṣé pé ìjà yìí ti ní ìyá ọmọ tí kúrò mi lè bá ilé ìjà yìí tí ìjà yìí bá ní ìyá àwọn ọmọdé ọmọ wọn lé tẹ̀lé ìjìyà rẹ̀ á sọ pé tọ́lọ́mọ fi ìyẹ̀ jì í ni wọ́n fi tẹ́lẹ̀ já ànámọ̀ ni ìbá gbọ́ ìjà wèrè ni ajídé bàlọ́rin jẹ́ àní kẹ́rin máa ra ọmọ ni